Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Ìbàdàn ti gba béèlì gbajúmọ̀ agbóhùnsáfẹ́fẹ́ Oríyọmí Hamzat tó wà ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n láti inú oṣù kejìlá. Bákan náà ni ilé ẹjọ́ náà tún gba béèlì olórí Naomi Sílẹ̀kùnọlá àti ọ̀gá àgbà ní ilé ẹ̀kọ́ girama Islamic High School níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. agbẹjọ́rò fún Oríyọmí ìyẹn Adékúnlé Ṣọbalójú ló kéde bẹ́ẹ̀ fún àwọn oníròyìn ní ọ̀sán ọjọ́ Ajé nílé ẹjọ́ gíga tó wà nílùú Ìbàdàn. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, agbẹjọ́rò náà ní adájọ́ fún Oríyọmí ní àwọn gbèdéke kan láti tẹ̀lé kó tó di pé wọn yóò gba béèlì rẹ̀. Lára àwọn gbèdéke tí adájọ́ fi lélẹ̀ ni pé Oríyọmí gbọ́dọ̀ fi onídùúró méjì sílẹ̀ tí àwọn méjèèjì sì ń gbé nílùú Ìbàdàn. Ó ní àwọn onídùúró méjèèjì gbọ́dọ̀ fi ìwé àṣẹ ìrìnnà wọn sílẹ̀ kí wọ́n sì tọwọ́ bọ ìwé láti mú afurasí náà wá sílé ẹjọ́ nígbàkúgbà tó bá yẹ lásìkò tí ìgbẹ́jọ́ náà tó bá ń lọ lọ́wọ́. Amòfin Ṣọbalójú ní ilé ẹjọ́ náà tún pàṣẹ fún Oríyọmí pé kò gbọ́dọ̀ sọ ohunkóhun tí ojú rẹ̀ rí lórí ìṣẹ̀lẹ̀ yìí lórí àwọn ètò rẹ̀ tó ń ṣe lórí afẹ́fẹ́. Bákan náà ni ilé ẹjọ́ tún fi òfin de Oríyọmí láti má ṣe sọ̀rọ̀ nípa ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí afẹ́fẹ́ títí tí ẹjọ́ yóò fi parí. Ilé ẹjọ́ ní káwọn onídùúró Oríyọmí méjèèjì tún tọwọ́ bọ ìwé àdéhùn pé àwọn yóò san mílíọ̀nù 10 ẹnìkọ̀ọ̀kan bí afurasí ọ̀hún bá sá lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn oníkókó 18 tuntun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi kan àwọn afurasí méjèèjì, amòfin Ṣọbalójú ní àwọn ẹ̀sùn tuntun náà kò lágbára tó ẹ̀sùn 4 àkọ́kọ́ tíjọba fi kàn wọ́n. Gẹ́gẹ́ bí ohun tó ṣẹlẹ̀ tó wáyé nílé ẹjọ́ lónìí, òun náà ni ẹgbọ́ tí a ti mú wá fún yín yẹn. Kókó ibẹ̀ náà ni pé wọ́n ti gba béèlì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé kí wọ́n máa tilé jẹ́jọ́, ṣùgbọ́n pẹ̀lú àwọn àlàkalẹ̀ gbèdéke tí a mú wá fún yín, òun náà ni àkọ́kọ́ ni pé onídùúró méjì Oríyọmí gbọ́dọ̀ pèsè rẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n sì tọwọ́ bọ̀wé wípé àwọn máa mú Oríyọmí wá sílé ẹjọ́ nígbàkúgbà tí ẹjọ́ bá ti ń wáyé, tí ìjókòó ẹjọ́ bá ń wáyé. Wọ́n sì gbọ́dọ̀ fi ìwé ìrìnnà wọn sílẹ̀, ìyẹn pásítọ̀tì wọn tó fi mọ́ Oríyọmí gan, àti pé Oríyọmí gan ò gbọ́dọ̀ sọ nǹkan kan tó jẹ mọ́ ẹjọ́ yẹn lórí afẹ́fẹ́, àti tójú rẹ̀ rí ó kò gbọ́dọ̀ sọ tó jẹ mọ́ lórí afẹ́fẹ́ lórí àwọn ètò rẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ wípé Oríyọmí àti olórí Naomi tó fi mọ́ píríncípà pé wọ́n gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Ọba Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní ṣe ìyókù nírọ̀rùn. Eléyìí náà ni ohun tí tuntun tá a gbọ́ tá a rí tí a ní ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò lórí ìkànnì wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín lórí àwọn conditions tí ilé ẹjọ́ fi kalẹ̀ láti gba béèlì Oríyọmí àti àwọn méjì yòókù. Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa. Ẹ má gbàgbé láti bá ní pín, láti bá ní share rẹ̀
ẹ̀yin tẹ́ ẹ bá tí subscribe ẹ bá ní tan notification bell kẹ́ ẹ sì subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.